Sawesi. Emit na tiere de nena. Oti magazine buwa. Oti suppose no rema. Because in your mobile to the meeting. That's true. So kuma anye geti mewe yen here setire. Yeah, you were Miropa. Well. Although I explain the mama no see e show get personal issues or That's true. Okay. But mama the reason why nana te the meeting. Okay. Where if you born ohuigo yan here where anniversary orin. Oh. And why na yo ni ya ha. Yeah. Ade inwuna nije muji nije agbe muji mabo. Owe maka boy mu aojo. I told the mama. Okay. Emi okpa ni mebe bege buwe. Okay na end the date. Runza iwe na niji mamu yimabo aje na. Akabo. You understand? Okay na end the date. Ni ahia awo ni ni. We be turn agbe wo. Also okpa we yan ka bi ahin. Be ni ye wa so ni mi no teme na so podon go bi ate date no ro lele. Iya. Why worry? Anything no concern the date. Uponi ajo gbe ni amu. Mia provide ya. Better. Okay. Yeah. Well. Eya wa gba. Why go? Me pa me nyari be na kana. Mommy de ni ahia we anniversary yani. You only marry ya yan po. Va gute maya wi yan o. Va gute ndatana. We so ni ya. We go we tie dog ba o. Oye dia pa. Ate yo. Wa. Mo to ni ya. Kunya we na kun kakabo. Awe bo kiyan we to e o. Ba ri do ko no dona. Ba gide ma ba. Yeah, na te young and old. Different road. They will learn you things. Pepper gang, ladies love. Pepper gang, ladies love. Hey bolo, baby, no. Hey baby, no. Hey baby, no. Hey baby, no. Who the hell no back here? Koyo. Do anu golo. Iti gwale obi no nyawa ame yati ame. Ame. Wo wani wodo. Awon agba na ti ame ero wani. O wa na je niyan obi no nyawa ame ni nege ofofua o matangbe. Iwe ero wana mo chief security officer no wa gba owo wana. O ma na ti ame ero wana. Oko see this boy. No understand the way. Obi no nyawa na me ai nemu ame wa ge biri o matangbe epa o. Woro wana amoro wana. Who that say now? Come on. Mommy Bowa. Oh yeah. Oh. Wow. I say your boy na e. Ore ogun egwalo ma, won ogwalo e ma won. Iwe ero gwa na ogun memu an. Mama Bowa ye. Igwalo bi no nyawa e ati ame ni ne ge ofofo matangbe. All the time we do where you. Iye ga me lo gwa na ibu egwa wi. Shut up. Shut up man. Onya gwa na woro gwa na. O ma no ro gwa na ka ma wegwe. O ma na ti ame ero. Wana gbe agu ayuma. Me go gwa na je, wanna give my man. Dem no lo we. What is wrong with you? Wana go memu an he, igbe re ma. Ani ne ge matangbo fofua. Wo nu dan ya. Ije me ge to gwana ni ne ge je. O me so we na na ni na. Pa na igbe to be. Get out. Ogbenu akin. So we again ari awo. Igwe gwana na afan mu mi gwana na ti eme. Awgwe. Azuwa. Ese yo. Bobby. Abe agun woni. Awunu akege ti wo pa. Nla la ti kege to do ati do mo. De to me no de bo no gbo ye mo. Ile gbo mo. Azuwa do beta.
nu ka megwe dudu la dia le ma ka me wa fi wa yo to ba lu le ma ka megwe ona ti ame de mo na lu ge akia na la ta do ado akwe aki gege la wa yo zuo Yes, ma. abe o me yoyi abe o me yoyi nu wo ya ohun da Memi wese de kina. Emi sina de dogbera de okeke bete wo ma bere. Awo imare igire kina ikiri ma. Mata. Kabo mete we ma ya. Bosu. Ah adafo ki wonu nu egwere bo. Ani o abi be ka bi ki ko ni ado aja me we kina. Oni weje. Ogo ni oru yen we ma ye ki de kina. O si e dina we di si ko da mu da ila ne mu ko ni e ba wo kan ya me we. Ogo ni okeke nu pelu enwo pe. Ah abi be le koko nene gbe ma ko ni be do atebe no ma keke ju e ho. Oh eya iwo e ma ji be wa lu. Na ni meti o ka me le o si e. Ige ma e ki ore e ina ki ni. E mata. E yo no. Ugu be ki be ki. Oni ma be mi we nu ge ide do mi ti. Ige na mi ti o ni wo le ma ka ma we la. Wa se miti muso la yin ado miti la kamia we so bodo yi wo ene kere no ka miti ni o mai ka me awo imo na mo pe kwa egbun ni gi me gie a o ka ke lu so bo we a die miti to bi nu we do ka mi awe miti la apa usu ya we ki yi kire be te egbun ni gi me ge we ni ayo ide e mo ke a die ki egbun ni ku me ge tra nu do so bo we do ka mi ide o wa ra o e me o wa mi ne yes o ene kere la mama pe adi dia kana ko ki ave dialo ega we pera na o pepe dem gang ebolo iwe wa bolo na emi na rototo eri ono umi waya mose waya wa mose kakabo wa yeri emi no re emi ti ore de na iya egbe only important instruction re okay when we tana so if you bono kwa owe wa wale odafian keke no dafian riri leji wa make sure wa zolo emi okwa ye wido okwa ye flower o okwa ya le we got her without bloody care No escape route. Then why ko wa mia odo opopa. You know what I mean? One by one. salopua Why me outside? Yeah, be saying me rock back. Why any tana? ma wa O plano mi wa. E here carry you. awa oni we ko ta ya we gbogbo wọ́n get me mu eni eni mu e wo dawo eri mu e wiye Eri o wa. eri ya stress We are going my sister will return the Hey, no one is that working one go down. lady So what I do here one betting in me out on it. The other step or iye wo wa seti hello wa de hello wa emi kere man to yan Open them guys. Open them guys. You are my friend forever. That's true. Yes, now. Oh my God. Why no way? I don't know what's wrong with this guy. Eh? Let me call him. This
This is what I don't like about this guy. Every phone. Eh? I don't know. Let me call him again. That's it. Hello? Voyez. Okay, one more say one in. Okay, good. Oh, my rock by your book, eh? Ima on wafie and work by your book at all. Good. Kim no really agualo. Why do you know? Okay. Okay. I'll call you guys later. Okay. Osawese imewaru winaga neru na salobala wo egi afio sememi egi afie mi udanya ni adigbe abi bi negi awu igele wa neru na salobala wawe yama gele Satu no seme Osawese mais assim de kidnap ni a kidnap me vous me jonia Benutana. Oui, now if I got kidnapped, they will torture you. Yes. You have as a lot of injuries. Yes. Oh, you mean? There was nothing like that. Are you serious? I was like in paradise. As in, Mary came outside. So I was say, hello, my book camera. Hello. Here we see. Even me, I go name. What you na me get to spile wa we. Owe me we. So no pa no. Kini me ya give up. Then you waje ni awo ma mi. Oni gagbe edi. E gagbe ko yi. Our mama is a force in is loved by force. You have a force so. Me, somebody I don't know. Again, as in all tell me. Oh, you won't know why and I don't know this guy. Ima there. Love is not by force. So we see. We need you go and son on your work, they didn't take any money. Hey, come on, video. Marry Gorokba. Marry Gorokba, 1 naira. Benutana. Yes, so. I mean, marry Gorokba. On your work, Bangotigo. Oh, okay, my body. Although he was on call with my mother, okay, they had an agreement, but I don't know what it was all about. For anyone, but if you're planning away, you marry Gorokba. So yes, no sir. Oh, iyani me wa mi kidnap you. Oh say me, iyande, iyaye fiete. He Tony. Yes now. Okay, no way kidnapping here now. They will beat you, they will touch you, they will even rape you. Of course. But I don't want to call over me. I didn't experience something like that in my own case. So I will say, Well, not time men will go make him a way barry. What are you at? We are this. I will do well. Hey, wouldn't come away. He laid my papa. Where he won the quality one, where root my
ana ime we bie fi omo ne una do awe we wu ona wari eyo ni me wa so kan ni me kan ne ye masa me ma ko be du we e ge da yo ni ye ma we masa kele no we be so ma bo e la to ta me so hit ma ri ba lo ihe e ko eso no da o gbe fo so gbagbe ni me mu egbe ni me to ta ko gbe ri o me ke ma gbe ba re gbe na pa na ya le ni bi e ka ure ya mu bi ale ke wa da pa ya gbe bi ye kan me ma eso me ma ko be du we o be du we Uma eso e. Ima eso e. Oni gba ni ata bi. Ye amari ewo. Ore kina. Amari ewo. Ah, e de ti o ma wa ma sa gele pa no. Amari ewo. Go down e na, ari bi ka ni ma so tu we. E ya wo ri pa eyo ere no, ije no ye ba e gbo to na. Da me ere no ta ma ni. Ave na so be no a. Me wu aro wa si o awon ya tere wo do. Opa gbe. La we don ta me yin no na. Baby ati eme baby. Baba we setting all. We we te di won wa na. Ose, ah? Ku me yo to wa. Ije no we na time. Why we ni tie ona? We je me. Iyera me. Ira gbo yo body a. Mo ke na rupo e. Asan na wa settle e. We ke di won wa. Baba, mo vela de na yeti a. Ona we ata bi me. Ona we ata bi me. Wa settle ku wa. Wo go ke de na. Orí ẹ̀dẹ̀ ya tẹ̀lé wò wá. Oye ayaya ọ̀rẹ́ ya pàpẹ́. Ugbe. Ìjà. Ìyá nata. Ibi ìbẹ̀ ká ni. Ní ẹ̀yìn ìbẹ̀ ká. Àwọn ya ní ibẹ̀. Adékèlú ni ẹ. Ẹ bẹ̀rẹ̀ wọ gbàgbọ́ kí náà. Ó tún ní ọmọ ajé yìí. Ọmọ asọ ọ̀tọ̀ ọmọ asọ òkú. Ebi. Ó lé bèbí yìí rẹ̀ wá tari. Mi à sàn. Ẹ mata. Ìyá mi kì í di wọn wọ wá. Ẹ mata. Gbàgbé. Ìyá nata. Ọ̀gbà máa ihe mẹ́nu ká ẹ̀. Ihe mẹ́nu ká ẹ̀. Wọ́n á mi èdè kí á yí wẹ̀ á omi ẹ̀bùn wa náà ń da. Ẹ̀ẹ́dọ́gba ìpòlò yẹ́ mi sẹ́. Ọmọ ń ṣàfihè ọ̀ṣàfihè gbagba. Wọ́n á mi èmi ayá o. Ìkí ayá wa ó kì í yé kí. Wọ́n á mi. Pepperden Gang Ladies Club. Ọ̀nà tí ẹ bolo. Èrìnà rótòtò. Abolo. Bravo, all Pepperden. Ebolo. All Pepperden Gang. Ebolo. Apollo na. Èrìnà rótòtò náà yé. Ìmọ̀ àtọ́fẹ́. Hobby is good. Emo wa. Emo na so fi di. Wana. Aye fu. Efu no ba kon. Ẹgbẹ́ bí ẹ̀yẹ wù. Ẹ á bẹ jẹjẹ kúrú kẹlẹ̀ ní ìdí àbíọ̀. Wana emo papọ̀ wọ́n ní gbogbo. Ayé ni èmi fèsì wà bù wọn náà ní mẹ́ka mi ẹ̀. Nàlẹ́ nàjẹ́. Oyi. Àti wò. Ni mo adesuwa no mewe. No mu e wo da o. No be mu e wi yeki. No be gba ya outside. Ayé wẹ̀rẹ̀. Osi mo de me. Oyi. Àkọ́bọ̀rẹ̀ bọ̀. Wa ko bo me. Wọ́n understand. Wọ́n mi kú àlọ́. Wọ́n ẹ̀rọ ẹ̀nà kọ́mọ ẹ̀yà rẹ̀ ló. Ọ̀gá ẹ̀ Nàìjíríà. Wa tó pẹ́ di ma. Iye gba tó pẹ́. Ẹni mọ̀ ẹni bókun jẹ. Èmi bókun náà ọ̀pọ̀ níwẹ̀. Mo sún wà. Wa tó pẹ́ di. Wẹ̀ kárẹ́ báàkì. Ìsọ̀yà kò lẹ́nu. Wa tó pẹ́ yìí. Ọ́fíìsì wẹ̀ nìyí. Wẹ́ sè. Mi fò ẹgbà kan ẹ̀. Ọ̀lẹ̀lẹ̀ bí ẹ̀lẹ̀. Ètù ní ètù. Ayé wẹ̀rẹ̀. Ìsìn kò lè bẹ̀rẹ̀. Ẹsẹ̀ Nàìjíríà. Kọ̀jí. Wẹ̀rẹ̀ wọ́n Nàìjíríà. Yí máa sọ pé ọbọ̀ wáyé. Ẹ̀jẹ̀ wá sí òwe. Ẹni mọ́ ìyó rẹ̀. Ìṣòro yìí ó ní oṣù kúló gan ní bó wà. Ayé wẹ̀rẹ̀. Ọ̀sẹ̀ wọ́n rí rẹ̀. Wọ́n award. Ọ̀gá àwa ìyá. Àwọn àwọn award nínú. Èmi wá fi wá bà.
egbe na wo wa hafi ma be ga egbe won abra no wa asili ari iga bi keke na mo god mu yemude no fio kan ga idia ave tete ni ne sabo abonu gbogbo na o si ni aka egbo wa na ri la te na Merci de non sitapa. zejin ai èmi wá ti wá pa odo shawa kawa yawo kawa teziwa mo ni díẹ̀ izegbe ewa na wen wa khian ave gambi ni dia flokian ni wa ya mi ado wa kile wa ya wa ko ba ni wa ọ̀rẹ́ àgbèjì náà second level no kwa mi like it telephone na wọ́n wẹ́ o ka wo tèmi àmì ìyẹn wọ́n yà mí wà ẹ̀ shop na wọ́n wà pa rẹ̀ kiri báyìí gẹ́ ní fi kú wá báyìí gẹ́ wọ́n wá down understand wàá mú bẹ̀ wàá mẹ́kiri wàá mú ṣe lè shop bí ọbẹ̀ yìí tíìn mẹ ẹ gáde wà ní udu ẹ wà náà mú udu ẹ ọdá wà náà mú wàá má zẹ́ náà wà bẹ́ẹ̀ zẹ́ ọdá wà náà ẹ yá kan ẹ kó nọra ọ̀tọ̀ so wà wá zin gbẹnu bí ẹ kẹrọ ikẹ ní àṣẹ wà nìbọn wà mẹ́rin ní àṣẹ tí òun wà. I trust you where you man want to. Èmi wá ti wá bá ìyẹn orí àgbẹ̀ wà ní fast food and the fast food ni máa ń wọn ìyẹn olùwárí àìwá èmi ṣe àmú o wà kí a kà pé yọ ní ẹ̀wá tí ẹ ló ṣuṣuṣu wá wà sọ àmú àyàn yà fi ọ̀yẹ̀ bá pa ìdá wá ṣe ti dà wà dá wọn má ṣe ti dà wà yá Lele yẹ yakọ a. Ise lo amu yakọ. Ai ya ye yakọ a. What do I need more? nínú kó wà wẹ̀ lọ mi ò wẹ̀ fún wẹ̀ náà gbọ́ bàrà mi jẹ́ de kẹ́yìn dé so fáwọn ìkúnni wà á jẹ mọ́ wọn. Ẹ mọ ọmọ ya di a. Turn this on your side down. Ìjọ́sí wà ìyẹn mi wà á tẹ̀sí o wà á nà ọ èvù náà gbá kàn wà á kárí bá kárí mọ́. Iye rẹ o. Ọ̀nà wà á disappoint ìyẹn mi wà á tẹ̀sí o. Ye wẹ́n yẹ kẹ́ni mọ́. Ọ pẹpẹ dẹ. Ọ pẹpẹ dẹ gan. Wà á bọ̀ lọ́nà. Gele we ano tana. E de ni dia gie na tie we ni. Lo ya we o. Iye wa ni. Ọmọ ya mi we. We me o ni me. Nda me we ogie na tie we de. They know who die tie we sick no ye. What am we? Iye zebe ni kata ba. Iwo ọmọ ya mi we mi ro pa. Emi no ti me ba ọmọ mata ni a. Oni ri ma we mi ni e ju we de do ni a. Ọma keni me ni oto e. Oh, ijini na bore gbe. Pe buwe ni ha. Ah? Ọma de u ka ya ni ro. Nda no ime no wotana. Udege be na eya iwaje he na. Be be na mi ya je he na. Ima o gbeso asekia. No ge no ga ya bia ba bi oko. No na do ya si nu we na do ya si ni me. Be mama na o pa no na eva. O ya meta na we uare seke no ye oti we ye mekeni nu ago tori ogbe yi nda iseti we me iye me ntani so pa no we kodu e mo yo we soto e mi na ya no we tana e ke no we ense e ba ni na so e ba ni na so ji so pa e mi awata mo we mo yo we soto your daughter is fine mo Ve ma de uka video. Casa pe ya de yo. Family ona mo. E ke ni me ese. Me na we ba ni wo ke pa. Wa zongo. Na me wa o ya. E kama what's what? Bawe do end of year party. Yes. Everyone was out. And I'm here, I go be a boy. I don't know how to live.
There's over this special. Now we did away that was special. So I end up here parts. Now, what if you go to have it? So now we're going to see. And now we have parts. We're going to see. No,